nípa prank tí mọ̀mí dọ́là yẹn ọjọ́ náà rí ìṣùngbò mi mú. Bad day devil drink water. Ìyá yẹn ní ṣókòsà. Ẹ̀kọ́ tí mo rí kọ́ nípa ọ̀rọ̀ Trinity guy òun ni wípé gbogbo nǹkan kọ́ ni èèyàn máa ń ṣe torí pé ó fẹ́ pa àwọn èèyàn lẹ́rìn. Àwọn nǹkan kan míì wà tó jẹ́ wípé tí Ọlọ́run bá fún ẹ láǹfààní àti ṣe ó máa ṣe tán bọ̀ wò ní fi sí online. Wọ́n bá ń bá mi sọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ mi tó jẹ́ tó ń mọ̀ mi àtẹ́lẹ̀ tí everybody bẹ̀rẹ̀ sí í ṣépè fún mi bá mi sọ̀rọ̀ bú mi ní comment section Yaba left gbogbo blogger gbé mo wá wò báyìí pé kí ni mo fẹ́ ṣe mo bá bọ́ sí live video mo bá explain I just dey explain no evidence wọ́n náà wà lọ́jọ́ yẹn sá. Wọ́n náà yẹn. Ọjọ́ yẹn le gan-an but ìdí tí mo fi lọ bẹ̀ ni pé number one Mohbad jẹ́ ọmọ àdúgbò mi ní Kòròdú ní Kòròdú ń bí. Ṣé ológun ni yín ni àbí aṣọ yẹn kàn jẹ́ aṣọ tẹ́ ń wọ̀ fún iṣẹ́ ìyẹn costume? Ètò ńlá ti dé, ètò bàbá ètò Oyinmomo. Ètò ńlá ti dé, ètò bàbá ètò sẹ́ Oyinmomo. Ẹ pè é kí n gbọ́ná Oyinmomo, 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 Oyinmomo. Ẹ pè é kí n túbọ̀ Oyinmomo, 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 Oyinmomo. Ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò Oyinmomo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni àlejò tí mo gbé wá fún wa ọ̀dọ̀ àwọn ọ̀dọ́ ni mo yà sí àmọ́ iṣẹ́ táwọn tún mú ṣe nínú eré ìdárayá nínú entertainment ó tún yàtọ̀ sí iṣẹ́ tí púpọ̀ nù wá mọ̀ gẹ́gẹ́ bí bóyá eléré àgbéléwò ni bóyá director ni bóyá actor ni wọ́n máa ń pè ní prankster mo wá wo pé báwo ni mo ṣe fẹ́ túmọ̀ ẹ̀ ní Yorùbá pé prank bóyá nǹkan òjijì ṣáàmì nǹkan tí ẹ understand ẹ̀yin wa lórí ètò yìí ẹ bá mi kí Tọ́pẹ́ Òkìkí Abíọ́nà tí gbogbo yín mọ̀ sí OG Bàbá ṣe wà dáadáa. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọ̀gá sójà mi tẹ̀rù bí uniform lè máa wọ̀ wá. No. Kò sógun léènì. Kò sógun léènì. Ìjà ńlá làwọn fò ní ìjà kó ṣó lé múra ogun ológun ti dé. Ẹ bá mi kí àwọn aráalé. Ok, mo kí gbogbo aráalé o. Mo kí gbogbo aráalé tó ń wò mí ní òkè òkun àti ilẹ̀ wa ń bíbà ẹ̀. Wọ́n ti àwọn ìyá wa ti sọ síwájú. Orúkọ mi náà ni kò yí padà. Tọ́pẹ́ Òkìkí Abíọ́nà tí gbogbo ayé mọ̀ sí Soja Prankman. Soja Prankman ẹ jẹ́ ká tiẹ̀ kọ́kọ́ mú náà gẹ́gẹ́ bí a ṣe ń fọ̀rọ̀ jomi tó rọrọ̀ kó tó di pé a bẹ̀rẹ̀ ètò ní pẹrẹu ẹ lọ́mọ olú ìṣàníyín àwọn wúṣú nkòkò Ìjẹ̀ṣà ní mèrè wèrè kọ́ lọ́pẹ́ o wèrè kọ́ mò ń ṣàlàyé fún yìí Ìjẹ̀ṣà ní mèrè ìyẹn èmi àwọn ní Ìjẹ̀ṣà ẹ bá mi káwọn ará Iléṣà torí wọ́n wò wá náà. Ok, ṣé ní èdè Ìjẹ̀ṣà? Lédè Ìjẹ̀ṣà yẹn gangan ni. Ok, mo kí gbogbo èèyàn ará Iléṣà o gbogbo èèyàn kí mi wò mí ní ọ̀nà nílùú mi Ìjẹ̀dá-Jẹ̀ṣà because Ìjẹ̀ṣà ní mèrè wọ́n ti jẹ iná bí ṣe mí wò mí. Ó fọ́ ní àbí iṣẹ́ láìkéde yẹn. No, èdè yẹn for one of the sweetest èdè ní Ìjẹ̀ṣà Ìjẹ̀bú Ẹ̀gbá àwọn èdè wà lóríṣiríṣi. Ẹ má wọrí. So ní èdè Ìjẹ̀ṣà a máa ń pe prank ní amúniṣeré. Amúnisíé. Amúnisíré, yes, amúnisíré. Ṣé mọ̀ pé bí ìgbà tá à ń múyàn ṣeré. Ẹ múyàn ṣeré náà ni kò ṣe pé bí ìgbà ẹ mú. Eré là ń ṣe o. Ṣé mo gbé ńgbà tí mo ta fẹ́ bẹ̀rẹ̀ mo ní àwọn tó máa ń jẹ́ kéèyàn fẹ́ǹtì àmọ́ fẹ́ǹtì ẹ lòmí òun hospital wọ́n kàn wọ́n mi lé lórí ni pé ẹ má bínú sà prank ni amúnisíé ni. Tọ́ ibo lẹ ti bẹ̀rẹ̀ ṣé prank gangan lẹ fẹ́ ṣe nígbà tí ẹ gbọ́njú gẹ́gẹ́ bí ọmọkùnrin àmọ́ àbí ìgbà tẹ́lẹ̀ yìí ò ṣe jẹ́ ká gbìyànjú eléyìí òun ló dòun. Irọ́ o kì í ṣe prank gangan ni mo fẹ́ ṣe o iṣẹ́ comedy understand adẹ́rìn-pòṣónú òun gangan ló wù mí láti ṣe kó tó di pé mo yí sí iṣẹ́ amúniṣeré and ṣẹ́mọ̀ Nàìjíríà wa yìí téèyàn bá ń ṣe nǹkan tó bá rí pé ayé ò gbà ilé ìyà síbòmí wò ná bóyá ayé máa jẹ bẹ̀ ná ṣe understand so iṣẹ́ wa yìí ibi tí o rò pé orí ń gbé ẹ lọ orí lè gbé ẹ yàbò míì ni so iṣẹ́ tó wù mí láti ṣe òun ni iṣẹ́ adẹ́rìn-pòṣónú lórí pé mo yí sí iṣẹ́ amúniṣeré. Tọ́ adẹ́rìn-pòṣónú náà amúniṣeré náà under entertainment ní gbogbo ẹ̀ wà àwàdà náà ní gbogbo ẹ̀ wà ìdárayá ní gbogbo ẹ̀ wà tá bá ní ká wò nígbà kan
a máa rí yín pẹ̀lú uniform in fact tán bá ní kán bí mi máa ní sójà nìyẹn pé sójà ní bọ̀dá ẹ wá fún ìyọ̀nà náà ọ̀rọ̀ ẹ sọ fún àwọn aráalé ṣé ológun ni yín ni àbí aṣọ yẹn kàn jẹ́ aṣọ tẹ́ ń wọ̀ fún iṣẹ́ ìyẹn costume. Bàbá tó bí mi gangan lológun bàbá tó dẹ̀jẹ̀ lé mi lórí gangan lológun but. Bàbá yín ò dẹ̀jẹ̀ lé yín lórí bàbá yín ló supply ẹ̀yìn fẹ́ni tó dẹ̀jẹ̀. Bàbá mi ló supply. Àwọn ní supplier. Supplier. Bàbá mi gangan lológun but army wà understand auxiliary armed forces náà wà. Okay. So auxiliary armed forces yẹ lèmi tó ń pè ní Nigeria Legion. Okay, lẹ́yìn gangan. Lèmi gangan. Fúnra yín so ẹ lẹ́tọ̀ọ́ láti wọ uniform yẹn. Láti wọ uniform yẹn uniform tí mò ń wọ̀ yẹn gangan ni uniform títí wa. Okay, ṣé ẹ ṣì wá wà lẹ́nu iṣẹ́ yẹn dì sí àbí amúnisí ti gbé yín kúrò ńbẹ̀? Mo ṣì wà ńbẹ̀ o. Báwo lẹ ṣe wá ń cope báwo lẹ ṣe ń ṣe méjèèjì papọ̀? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣe rí iṣẹ́ ológun ìyẹn iṣẹ́ army àwọn yẹn ṣe mọ̀ pé wọ́n máa ń gbé wọn kiri ni wọ́n lè gbé wọn lọ Mẹ̀dúgùrì lẹ́ni gbé wọn lọ sí Sàǹfàrà lọ́la bọ̀ a wá ibi tí ó bá wù wá la máa dúró sí. Bẹ́ẹ̀ ni under unit tá a ti jáde náà la máa wà. Òun ló fún yín ní àǹfààní láti máa ṣe skit. Báwo wá ni relationship yín pẹ̀lú àwọn ọ̀gá yín torí mo rí pé nígbà tí Q Abiola wà nínú Nigerian Navy at least kò sọ̀rọ̀ tó bò a rí wípé bóyá iṣẹ́ yẹn ń tako nǹkan tóun gangan fẹ́ ṣe tó fi dé kó tẹ̀ wá fi iṣẹ́ yẹn lẹ̀ pátápátá pé wo ṣé iṣẹ́ tí yín ò takora wọn àbí àwọn ọ̀gá yín ó yé wọn kán má ní àìgbà tó yẹ kó wà lẹ́nu iṣẹ́ ó lọ múyàn sí ẹni. Irọ́ o mo dúpẹ́ lọ́wọ́ ọ̀gá mi ìyẹn tó jẹ́ commandant àwọn orílẹ̀ dúpẹ́ lọ́wọ́ wọn because ọjọ́ náà tí mo bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn ṣe mọ̀ pé kò sí iṣẹ́ kò sí bí uniform ṣe kéré tó ọ̀gá wà l'Àbújá. Lóòótọ́ ni. So ìjọ́ tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ amúniṣeré tí gbogbo àgbáyé ń pè ní prank yìí ó jẹ́ ọjọ́ tó yẹ pé mo kúrò níbi iṣẹ́ mo wá ní pé àdúgbò mi yìí wọ́n máa ń bẹ̀rù mí náà díẹ̀díẹ̀ jẹ́ n tiẹ̀ test kíní yìí wò mo wá test ẹ̀ àwọn èèyàn má bẹ̀rù mi kẹ̀ ó dàbí pé ẹ̀rù wà mí kíní yìí mo wá ní òkè ó wá ní ọ̀rẹ́ mi kan ó ń jẹ́ Àṣàbí Pants amúniṣeré náà lòun náà ń ṣe prank ó wá lò mí sí iṣẹ́ yẹn ó fi mí ṣe sójà òun ṣe àbúrò mi so àwa dá bọ̀bọ̀ kan dúró lọ́nà àwa ní pé that is my first video mi àkọ́kọ́ nìyẹn mo wá dá bọ̀bọ̀ yẹn dúró mo ní pé ìwọ ṣebí ìwọ ni o fún àbúrò mi lóyún because ọ̀kadà gan la gbé wá bá ṣe dúró gan ẹ̀rù gan bá bọ̀bọ̀ yẹn ṣebí ìwọ ló fún àbúrò mi lóyún ó ní òun kọ́ bọ̀bọ̀ yẹn wá jẹ́ni tó ń ká lòlò wàhálà tá à ń sọ lọ́jọ́ yìí tí èèyàn bá ní ọkàn ó máa rẹ́rìn ọ̀gá èmi kọ́ ìwọ níṣẹ́ kíní kan so lọ́jọ́ yẹn èyí ò lẹ́kàn tí ẹ mọ̀ pé ó ń ká lòlò tẹ́lẹ̀ èyí ò mọ̀ pé ó ń ká lòlò ẹ̀rín mi ò lè rẹ́rìn because tí n bá ti rẹ́rìn iṣẹ́ ti bàjẹ́ àṣà mú sórí àṣegbá àṣà adá gbogbo ẹ̀pọ̀ ó dọyọ kan àbá fi sọ online ibi tí ìrìn àjò ti bẹ̀rẹ̀ nìyẹn àwọn blogger bá gbé lójú àwọn èèyàn sójà kíní kan igbá kan àtàwọ ọ̀gá mi bá pè mí níbi iṣẹ́ pé hello lágbájá kí ni nǹkan tí o dánwò yẹn mo ní ọ̀gá ọ̀rẹ́ mi yẹn ló ń ṣe o èmi náà wá ní pé kí n bá support yẹ ó ní òkè òun láìkí ẹ ọ̀gá yẹn dẹ̀ ni ẹni tó lè stop mi pé tí mo bá rí tó o bá ṣe é ó lọ́nu ọ̀gá yẹn gangan ló wá dúró tì mí. Tọ́lọ́run ti lọ́wọ́ sí náà nìyẹn. mo ti mọ̀ pé má jẹ́ ń lọ jìnnà bus stop mo dé yìí so àwa ń ṣe díẹ̀ kó tó di pé èmi náà mo wá ń daṣe láyé ara mi bọ̀ kó tó tí n bá ti ṣe èmi náà máa ṣọwọ́ kúdú sọ́gá mi lókè pé ọ̀gá mi á ní má wọrí ṣáà máa ṣe tiẹ̀ mo ti wà òkè but ìjọ tí wọ́n bá ti need ẹ ọ̀ tí wọ́n bá fẹ́ béèrè nǹkan ní ọwọ́ ẹ̀ mi ṣọ̀pọ̀ wà around mo dẹ̀ ní òkè mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lọ́jọ́ yìí. bí ìkan ò ṣe fi jù kan lọ nìyẹn. bí ìkan ṣe fi jù kan à ń lọ sọ́fíìsì à ń lọ sí wọ́n ti fi mí jẹ Armed Forces of Nigeria Nigeria Armed Forces Ambassador that is Legion Ambassador ní Lagos State as at now 4 years péré náà ni mo máa lò. ó jí bàbá ó jí yóò wá pọ̀ ẹ bá mi hẹ́ẹ̀lì ó jí yìí náà. ó dà ẹ wá jẹ́ ká wò láti ìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ pranking tẹ́ ti mú lókùnkúndùn àti tó bí ọdún mélòó. kò tí pẹ́ náà o. ẹ mọ̀ pé kò tí pẹ́ but
kábàtà bá máa wò mí ní méjì 2021 ni mo bẹ̀rẹ̀ 2021 2022 lọ́lọ́run gbogbo fọlẹ̀. bẹ́ẹ̀ náà ni ọmọ tó tán bá bílẹ̀ ni ó mọ̀ pé òun lẹ́yìn àbúrò lánàá ó dẹ̀ ló máa gbẹ̀gbọ̀n àbòun gbẹ̀gbọ̀n lánàá ó máa lábúrò lọ́la tábà ní ká wo lẹ́nu iṣẹ́ yìí casualty mélòó lẹ ti record pé àwọn èèyàn tẹ́yìn gan mọ̀ pé ṣáàṣì òde lọ báyìí ṣáàṣì prank ṣe báyìí. ẹ wò ó lọ fà o ọlọ́run má yẹ ká jáde lọ́jọ́ tẹ́bi ń pọ̀nà àwọn iṣẹ́ kan wà tó jẹ́ pé tá a bá ṣe wọn a lè fi sọ online. lóòótọ́. a lè fi sọ online. a máa ti yà á tán gan ká tó di pé iṣẹ́ tá a yà yìí tíjọba bá rí because tèmi bá ń ya prank mo máa ń ro tìjọba mọ́. àsọmọ ìjọba. because ibi tó kọ́kọ́ ti máa ń mú òun ní aṣọ tí mò ń wọ̀. tó dẹ̀ jẹ́ aṣọ ìdánimọ̀ ni. aṣọ ìdánimọ̀ ni. ibi tán ti kọ́kọ́ máa mú nìyẹn. pé lágbájá prank tó ṣe báyìí because àti múrú àwa ó wà very easy gan. ṣíkún báyìí ni. ṣíkún ni bí ṣíkún àti èèyàn kan ló máa pè. ọ̀gá yẹn náà ni ẹ ló afẹ́rí lágbájá báyìí the next thing káàdì 10 naira ni kò pọ̀ jù ọ̀kan ṣe voice note so ìdí nìyẹn tí mo fi máa ń ṣọ́ra ṣe gan. mo lè ṣiṣẹ́ 5 lè dé ó jẹ́ pé ọ̀kan ni mo máa post níbẹ̀. nígbà tẹ́ bá ti gbé wò dáadáa. pé tí n bá post mo ṣe prank èèyàn rọ́ lápá àpá ń ṣe bí eléyìí nínú fídíò mo ti gbé lọ sí hospital ṣó ibi tá a ti gbé lọ sí hospital náà ibi tí a ti sọ pé prank ni o ibẹ̀ láyé rí so ayé ò rí dákejì ṣó ti yé yín báyẹn so ìdí nìyẹn tí èmi gan tí mo fi máa ń ṣe kíni tí mo fi máa ń ṣọ́ra ṣe nídìí iṣẹ́ yẹn because kò sẹ́ni tó gbàdúrà pé owó tóun pa kó máa ná sórí wàhálà. ẹ jẹ́ ká dánu dúró díẹ̀ náà lóòótọ́ kò sẹ́ni tó gbàdúrà pé kó jíǹde ayé ẹ̀ kó wá lọ ṣiṣẹ́ kó lọ sókè kó tún wá náwó yẹn sórí wàhálà àbí dààmú. ó jí babalàgbà lálejò lẹ́ni amúnisíé top prankster ara àwọn amúnisíé tẹ́lẹ̀ làwọn iṣẹ́ kan kò dàbí iṣẹ́ nígbà kan nígbà tá à ń dàgbà bá lọ́ múyàn ṣeré màámi gan ni ó dà pé o lọ́wọ́ nǹkan tẹ́lẹ̀ dẹ̀ fẹ́ gbà àmọ́ nísìnyí ó ti di ńlá ó ti dowó ẹ wá jẹ́ ká wo owó lẹ́nu iṣẹ́ yìí báwo lẹ ṣe ń rí owó torí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ sọ pé ẹlòmíì ó lè rọ́ lápá kí nǹkan míì ṣe bóyá ibi tí àyà ti pa ó dákú ẹ gbé lọ sí hospital ibo làwọn owó yẹn ti ń jáde. number 1 mi ò ní parọ́ owó iṣẹ́ owó oògùn ni mò ń ná. ẹ ń pa láti ibì kan ẹ ń ná síbì kan. mo ń pa mo fi ń ṣe nǹkan gidi ni o mo dẹ̀ ń fún àwọn èèyàn ní owó mo fi ń support àwọn èèyàn because èmi believe wípé tí mo bá ṣe prank tó bá mú owó wọlé kò sí kan tó burú nígbà tí mo pa bíi 5 million tí mo bá ṣe give away 500,000 kò burú jù. ìdá mẹ́wàá tiẹ̀ ní ẹ̀sán tight. bẹ́ẹ̀ni because bí mo ṣe wà yìí mo máa ń rò kankan pé èèyàn lè máa lọ lọ́nà sí kí ni problem yín kí ni ìgbà kan kí láwo kan tí story ẹ bá wà tọ́ṣì máa gbé kámẹ́rà bí mo ti ṣe gbé kámẹ́rà yẹn tí mo fẹ́ nìyẹn lówó yẹn mo tún ti pa owó yẹn padà. ìyẹn ni pé online lówó lórí bẹ́ẹ̀ yẹn. online ni so owó online ni kì í ṣe pé bóyá mò ń ṣiṣẹ́ yẹn ẹnìkan ń pè mí ó fún mi lówó bí kan irọ́ ni. tàbí kì í ṣe pé iṣẹ́ ológun iṣẹ́ military tẹ̀ ń ṣe sálárì yín. sálárì mi dàbí kọ́lọ́run mi ò bú ọ̀gá mi o ọ̀gá mi ò dẹ̀ fi sálárì mi jẹ mí yàrí o nígbà tí mo ṣe máa ń lọ beat but sálárì mi kẹ́ dàbí owó gbà lọ dáná wá nídìí sádàkà tí mo máa ń ṣe fáwọn èèyàn nídìí iṣẹ́ yìí. ẹ wá jẹ́ ká wò lọ sí ilé ṣó ní prank tẹ́ ti ṣe rí tó jẹ́ pé wọ́n pè yín láti lé pé ó dà pé kinní yìí ò ní í ṣe mọ́ o. ṣé àwọn tó bá ti pè yín láti lé ayé ẹ̀sìn nìyẹn. iṣẹ́ tí mo ti ẹ́ bá ṣe rí tí wọ́n pè mí nílé pé kí n jáwọ́ kì í ṣe iṣẹ́ prank. iṣẹ́ wo ni. reality ni àwọn tí wọ́n máa ń ní problem tá a máa lọ ń bá yẹn wọ́n ti pè mí nílé rí oníṣẹ́ kan tí mo dáwọ́lé lórí tó jẹ́ wípé gbogbo àti ọkọ̀ tí mò ń lò àti gbogbo nǹkan tí mo ṣáà ní bí kí n páàkì mọ́tò kí tírélà kọlù kí n ṣe so bí mo ṣe wà yìí mo jẹ́yàn kan tó jẹ́ pé tí mo bá ní àdojúkọ nídìí iṣẹ́ èmi kẹ́ máa ń gbàdúrà sọ́lọ́run direct mi pe anybody mi fi tèmi ní ẹlòmíì lára ẹlòmíì gan ṣe ń gbàdúrà 20 years kò tí ì rí gbà àwa tún máa fi tèmi kún
so ìdí nìyẹn tèmi fi máa ń pe Ọlọ́run fúnra mi. So ibẹ̀ ni mọ̀psí mi ti pè mí lọ́jọ́ yẹn, hello Òkìkí, because Òkìkí ni mọ̀psí mi máa ń pè mí. Òkìkí, but Òkìkí yẹn àárín ilé mi ló wà, kò sẹ́nibọ̀dì tó máa ń pè mí lókìkí ń ta, Tọ́pẹ́ náà mọ̀ mí sí. Òkìkí, iṣẹ́ kan tó ń ṣe, iṣẹ́ báyìí wọ́n jẹ́ mẹ́sẹ̀gì ní church, because èmi ò kọ́lọ́run dáríjì mi ò tètè ń believe nínú mẹ́sẹ̀gì. Wọ́n jẹ́ mẹ́sẹ̀gì ní church, mọ́tò ẹ àti gbá kan máa lọ síṣẹ́ yẹn tó bá jáwọ́. Mo wá ní èwo nínú iṣẹ́ yẹn. Mọ̀psí mi ò ní smartphone. Wọ́n dẹ̀ ń dárúkọ bí ẹni yẹn ṣe mo ní bóyá pásítọ̀ yẹn ti wo iṣẹ́ yẹn lọ́nláìn. Ẹ tún gbàgbọ́. Mi ò tún gbàgbọ́. But ìgbà tí ìṣẹ̀lẹ̀ burúkú kan ṣẹlẹ̀ sí mi, mò ń lọ lọ́jọ́ yẹn, mọ́tò yẹn trailer ní container ó bọ̀ níwájú mi. Kí náà ti ń pè, mo park, mo rí container yẹn, mo dẹ̀ yà báyìí, mo dẹ̀ park pé kọjá because ọ̀nà yẹn ó kéré, kò lè gbà wá méjèèjì. Mo park dáadáa tó rí mi pé mo park. Bí mo dẹ̀ ṣe park yẹn, ibẹ̀ náà ló dẹ̀ press mọ́tò yẹn mọ́lẹ̀ sí. Èmi, àwọn ọmọọṣẹ́ mi, gbogbo a jẹ́ 5 nínú mọ́tò yẹn. Nínú mọ́tò yẹn. A jẹ́ 5 nínú mọ́tò yẹn. But kò sí ẹnìkan báyìí tó fara pa. Kọ̀ńténà yẹn jábọ́ lé mọ́tò yẹn. Kò jábọ́ lé lórí. Kọ̀ńténà ṣe mọ̀ pé kọ̀ńténà ò straight. Okay, ó sún yín pa. Ó gbá wa mọ́ pọ́tàbà, ó press mọ́tò yẹn mọ́ báyìí, ó press ẹ̀ báyìí. Ó fi bọ́dí bígbà tí bọ́dí kọ̀ńténà gbá smoker, ẹ̀wọ̀n bó ṣe máa rún náà. But èèyàn mélòó la fẹ́ sọ fún lọ́nà pé nǹkan báyìí lójú wa ń rí. Àmọ́ lẹ́yìn yẹn ṣe ti wá gbàgbọ́ nínú spiritualism. Mo nígbàgbọ́ nínú spiritualism, kì í ṣe pé bóyá mo believe pé ayé wà. Okay. Èmi nígbàgbọ́ pé ayé wà, but ṣé mọ̀ pé àwọn nǹkan kan ti ṣẹlẹ̀ séèyàn tẹ́lẹ̀ rí. Àwọn èèyàn tí ò dá ti jẹ́ kéèyàn máa bá àwọn èèyàn tó dá mọ́. Ó ti really, because mo ṣe wà mo gbóná nínú Christianity gan, because CAC ni mí. So wọ́n dẹ̀ máa jẹ́ kankan yé wa wípé with your belief you can get what you want. Wọ́n dẹ̀ máa ń pòwe nígbà táwọn kékeré, because inú ìgbàgbọ́ náà bí wa sí, wọ́n máa ń pòwe kan wípé kò sí bí ìṣòro ṣe tóbi tó, you can command your problem with your tongue. Pẹ̀lú ahọ́n ẹ̀ o lè bá ìṣòro ẹ kó bá tú pẹ̀lú ẹ̀. So èmi believe pé àdúrà kò sí kan tó over àdúrà ní life yìí, that is one thing about me. But àdúpẹ́ lọ́jọ́ èní ṣá. Tọ́ àdúpẹ́ torí kò sí nǹkan téèyàn ṣe náà wà ní kéèyàn fàdúrà kún, èyí tó dáa ó ń fàdúrà, èyí tó kù díẹ̀ káàtó náà àdúrà ni. Ẹ̀yin yẹn wá lórí ètò yìí mo mọ̀ wípé ẹ wò pé ẹ jẹ́ ká máa bà lórí dáa àṣemọ́ rárá ní sọ pé àṣemọ́ torí tìyín náà ni. Àmọ́ tí n bá ní kí n bí yín, ṣé ní Iléṣà ta ló kọ́kọ́ wa epo? Torí pé mo mọ̀ wípé ẹ̀yìn pọ̀ ní Iléṣà. Ta lẹni tó kọ́kọ́ wa epo ní Iléṣà? Epo pupa rí. Epo pupa. Ẹni tó kọ́kọ́ wa epo mi ò mọ̀ ẹni tó kọ́kọ́ wa epo. Mi ò mọ̀ o, because ìdí tí wọ́n kọ́ mi ò mọ̀ ẹni tó kọ́kọ́ wa epo ni pé because àwa ẹ̀ràn pé farmer làwa. So mi ò mọ̀ nípa ẹni tó wa epo. Farmer náà, àgbẹ̀ náà ló máa ṣàkọ ibẹ̀, ló máa gbin ẹ̀yìn, ló mọ oko ẹ̀yìn, ló mọ oko ọ̀pẹ. Àwọn Ìṣòbò ló máa ń wa epo nílùú wa náà. Àwọn Ìṣòbò ló máa ń wa epo nílùú. Àwọn Delta State. Ló máa ń wa epo nílùú yín. Epo pupa. Ẹ̀dẹ̀ lè fèsì àwọn Iléṣà kẹ́ sọ fún wọn pé Ìṣòbò ló ń wa epo nílùú yín. Because àwọn ọmọ pé ìgbà tí mo sọ ń sìn, nǹkan tí mo mọ̀ ni mo sọ, mi ò lè sọ nǹkan tí mi ò mọ̀. Ẹ má jẹ́ kí n lọ yín lọ́fun. Ó jí babalàgbà lálejò lénìí tí wọ́n jẹ́ amúnisíé, adẹ́rìn-pòṣónú wà, amúnisíé wà, àwọn máa múyàn ṣeré. Àmọ́ nínú kọ́kọ́ máa múyàn ṣeré náà wọ́n máa dẹ́rìn pa àwọn òṣónú kan torí ìgbà míì tán bá ṣe prank yẹn tán ìyàwó pé kí ló dé wà lè tó báyìí. Àmọ́ ìbéèrè kan wà tí mo fẹ́ bi èmi gangan wo fídíò tẹ́ fi prank Mummy Dollars. Mo dẹ̀ rí bí ìyá yẹn ṣe tara bí a mọ àtàwọn nǹkan tó ṣẹlẹ̀. Àmọ́ lẹ́yìn ìgbà yẹn ẹ sọ wípé ìyàwó tẹ́ ẹ fẹ́ gan fúnra wọn pé wọ́n lose oyún ní period yẹn. Báwo ló ṣe rí lára yín? Ṣé ẹ lérò pé bóyá iṣẹ́ tẹ́ lọ ṣe yẹn ló affect tinúlé àbí kò ní kankan ṣe, bóyá sábàbí ni? Nípa iṣẹ́ yẹn náà, kò sí nǹkan tó kan iṣẹ́ yẹn pẹ̀lú miscarriage tó ṣẹlẹ̀, oyún tó bàjẹ́. Kò sí nǹkan kan tó kan because ìgbà tí wọ́n dé hospital wọ́n jẹ́ kí ó yé wípé kò jẹ́ I don't know, mi ṣe doctor, àwọn doctor ló confirm. Ìgbà tí mo dẹ̀ rí result
mo dẹ̀ ní tò àmúwọ́ Ọlọ́run ni because kò jọ mọ́ wọn ní stress wọn lẹ́nìtìn kí ló fa miscarriage mi mo má ṣe ń ṣe doctor òyìnbó yẹn le púpọ̀ wọ́n ṣe qualifier síbẹ̀ kò ṣáà ní òkè but nípa prank tí Mummy Dollar yẹn ọjọ́ náà rèé ìṣùngbò mi mu. Bad day devil drink water. Ìyá yẹn ní ṣókòsà but wọ́n nice. Tẹ́ bá ń gbọ́ èèyàn tó lè dúró téèyàn òní Mummy Dollar mo like ìyá yẹn no. Tí wọ́n bá gbá yín létí ní Mushin tó bá yẹ pé èèyàn máa ń fò débẹ̀ Mummy Dollar máa débẹ̀ o because mo like wọn but kí n tó prank wọn mo ti kọ́kọ́ ṣe àwọn findings kankan wípé ìyá yìí jẹ́yàn kan tó jẹ́ wípé kì í take nonsense both acting and real wọn like nonsense kí ni mo wá lè fi mú wọn tí mo mọ̀ wípé kò ní go extreme. Ẹ wá gbà bí ọmọ wọlé. Mo wá rò pé Ọlọ́mọ jẹ́ káyé gbà bí ọmọ mú wa. Bọ̀bọ̀ tí mo mú wá lọ́jọ́ yẹn bí mo ṣe bẹ̀rẹ̀ prank yẹn ni o mo ti béèrè lọ́wọ́ àwọn ọmọ wọn pé kí ni mọ́mì yín kí ni wọ́n yètì jù wọ́n ní wọ́n fọmọ ṣeré. Bọ́dẹ̀ ṣe máa ń mú ọmọ wọn náà ṣe máa ń mú ọmọ lọ́mọ. Àwọn àti ìyá àbèjì Mummy Twins Love. So mo wá rí pé kí ni mo lè ṣe o mo wá ní káwọn ọmọ yẹn má wọrí wọ́n lóòótọ́ wọn kéré sí mi. Mo wá ní you will do like this you will do like this. Wọ́n ní okay but Aoji anything you talk we will do it to prank our mommy no problem. Ọmọ tí mo wá mú wá yẹn ó wá ra biscuit tó fẹ́ jẹ mo wá ní kàn máa fún ẹ ní 10,000 ẹgbẹ̀rún 10. Mo fẹ́ jẹ́ kó bá mi ṣe nǹkan báyìí mo wá kó àwọn èèyàn jọ ládùúgbò wọn náà ni mo ti kó gba àwọn pípù yẹn mo fẹ́ ṣe nǹkan báyìí fẹ́ ní báyìí ẹ̀yin ẹ ṣe bí ẹ̀gbọ́n ọkọ ẹ̀yin ẹ ṣe bí àbúrò kìíní kẹ̀ ṣe gbá ìwọ ṣe ẹ̀gbọ́n mo wá fún gbogbo wọn ní lines pé ìwọ iṣẹ́ tí mo máa lò ń ṣe lélẹ̀. Ẹ ti gbáṣẹ́ tíke. Iṣẹ́ tí mo máa lò ń ṣe lélẹ̀ ní ìwọ tó fọ́mọ lóyún sọ pé òun ṣe bricklayer ìwọ tó jẹ́ ẹ̀gbọ́n ọkọ ẹ ṣáà ṣe gbogbo ẹ̀ la bá lọ bá mọ́mì lọ́jọ́ tá wá lọ bá wọn yẹn tó bá pé mo mọ̀ báyẹn níṣẹ́ yẹn ṣe máa rí kí n ti mọ̀ kí n má post ẹ̀. So àṣe lọ nìyá bá fara ya náà bá bọ́ṣọ but wọ́n ṣe bọ́ṣọ yẹn èmi sì kà síre ni mọ̀ pé wọ́n ti take it serious. Ọmọ because láyé tá wà yìí ibi tí Nàìjíríà ń lọ sí èèyàn gbọ́dọ̀ wà very careful nígbà tó bá di ọ̀rọ̀ ọlọ́mọdé èèyàn gbọ́dọ̀ wà very very careful. Wọ́n á sọ pé okay kinní kan ọmọ 16 years ìyá yẹn ò ro ọmọ yẹn ọjọ́ iwájú ọmọ yẹn àti ìyà tó ti ń jẹ láti ìgbà tó ti dá wà pẹ̀lú àwọn ọmọ yẹn ló ń rò ló ń pa ìyá yẹn lẹ́kún pẹ̀lú gbogbo ìyà tóun ti jẹ pẹ̀lú ìlọ̀kulọ̀ tán ti fi lọ̀ mí tí mi ò gbà torí àwọn ọmọ yìí ìwọ wá lọ gbóyún fún bricklayer tó owó skul ọmọ yẹn gan-an àgbálẹ̀ bricklayer ìyá yẹn faraya lọ́jọ́ yẹn o but mo wá ronú ọkàn mi ṣé mo pé ẹ máa ṣe àwọn iṣẹ́ kan dé stage kan tó jẹ́ pé ó máa dàbẹ́ ni pé kí wòlíì wà lẹ́gbẹ̀ẹ́ yín kó máa gbàdúrà fún yín pé o ò ní gba bí lọ́sẹ̀ àtẹni tó mọ̀ ń pa ẹ̀ o àtẹni tí ó mọ̀ ń pa ẹ̀ yìí gbájú etí mi like wọ́n gbá mi ní etí apá ibi báyìí ni mo dì mú ìyá yẹn burú ibi tó wọ́n dé transfer ibi báyìí yẹn gbá ibi báyìí ni mo dì mú ìgbà tí ó wá ṣe díẹ̀ ibi báyìí ẹ̀ṣẹ̀ wá ta níwọ̀n ẹ̀ṣẹ̀ wá gbọ́ síbí so àṣàyàṣẹ́ yẹn wọ́n ní kí n má post ẹ̀ lóòótọ́ nítorí mo rí pé nínú fídíò ẹ̀ náà wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní kí n má post ẹ̀ lóòótọ́ mo wá ní pé mọ́mí ṣé mọ̀ pé ìyá tó ti mú mi bí ọmọ ni tí mo dẹ̀ mọ̀ pé wọn ò bínú sí mi rí tán dẹ̀ mọ̀ irú iṣẹ́ tí mò ń ṣe ǹdẹ̀ ni mọ́mí máa post ẹ̀ máa fún yín nìkan irọ́ owó kan ni problem mo ní mo mọ̀ owó kì í ṣe problem Ọlọ́run kẹyìn àmọ́ ẹ̀já post ẹ̀ káti ẹ̀ owó ṣe fẹ́ rí ná so wọ́n ṣáà ní òkè àwọn ò dáhùn àwọn ṣì ń ṣe wọ́n ṣáà bínú kí n gbà tí mo délé ẹni tó máa bá mi fiṣẹ́ sọ online ó ti edit ó ti fiṣẹ́ sọ online. kẹtẹ tó sọ tán gan pé mọ́mí ò tí ì gbà o pé ká post ẹ o. yẹ ti fiṣẹ́ sọ online because ó rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ pé mo ti bẹ̀ mọ́mí but bíbẹ̀ tí mo bẹ̀ wọ́n yẹn kò já gerege lọ́kàn wọn so wọ́n ṣe ríṣẹ́ online nìyẹn iṣẹ́ tán rí online yẹn gan-an ló bí wọn nínú aṣọ tán bọ̀ yẹn ló bí wọn nínú àbá ló ṣe máa gbé òhù mi síta àwọn tí mi ò gbà fún gan wọ́n ti rí mi tán kí ló tún kù tí mo fẹ́ daṣọ bò nǹkan tó bí ìyá yẹn nú nìyẹn ìyá yẹn wá ní pé òkè kàkà tí òfin máa ṣe báyẹn má wọrí wọ́n wá lọ sí police station wọ́n lọ report wọ́n gbọ́lọ́pàá dé
ọlọ́pàá ṣáàdé ìgbà tọ́lọ́pàá dé because tẹ́ bá wọnú city room mi ẹ máa rí picture gbogbo ìgbà tí mo ń ṣe training tí mo pass out gbogbo ẹ máa wọ́n ní wà yìí mo identify ara mi o máa tẹ̀lé wọn mo ní no problem so ẹ mọ̀ pé ìtara ọmọ tí ọmọ wọn náà gbé wá ó ti di gbàgbós mo dẹ̀ gbọ́dọ̀ kò sẹ́ni tó kọjá òfin o a kẹ̀ máa ṣe bó ṣe wà ní Nàìjíríà ni ọlọ́mọ yẹn ká rogun ẹjọ́ gbogbo ìtẹ̀ ń wíwá náà ní rogun ẹjọ́ téèyàn bá rí case ló máa mọ̀ pé this country have law Nàìjíríà ní law o I'm telling you the fact Nàìjíríà ní law ọlọ́mọ yẹn ká rogun ẹjọ́ bọ̀ yẹ ká gbé yẹn ti sẹ́gbẹ́ kan aṣáde police station kí ló dé màmá yẹn sáà màmá tó fọlọ́pàá gbé mi náà ló tún sọ pé ọmọ òun ní òun á dì pẹ̀lú ẹ̀ fi sílẹ̀. Gbọ́kàn tí mo sọ lálákọ̀ọ́kọ́ ni mo ní bí wọ́n gbá etí èèyàn ní Mushin téèyàn bá lè fò débẹ̀ because ojú wọn ò ní gbà pé ọmọ tí mo ti mú bí ọmọ lè fẹ́ máa bá mi dààmú ọmọ tọ́. Wọ́n jẹ́ kí n pe ọ̀gá mi tí wọ́n ti fi mí sílẹ̀ ọ̀gá mi rí fídíò náà ló ti ń pè pé station wo ni mo wà gbàkàtà wọ́n ti ń pe gbogbo àwọn àti PA àti gbogbo wọn wọ́n ní báyìí ni mo wà ọ̀gá mi ò tí ì pè tí màmá yẹn ti sọ pé kàn fi mí sílẹ̀ kí n máa lọ. Kí lẹ wá fún wọn. Ṣé ìyá kò ṣeé sọ ọlọ́run láyìn o but mo múnú yadún at the end of the day aṣá parí ẹ̀ bọ̀ lọ́jọ́ ìní ńkọ́ àwàdẹ̀ tó jọ wọ́n mú mi bí ọmọ àjọ ń ṣiṣẹ́ pọ̀ wọ́n ṣe gbá àjọ but adúpẹ́ lọ́wọ́ ọlọ́run. Ìbéèrè méjì kù tí mo fẹ́ bi yín lónìí ráńpẹ́ pápápá ìbéèrè alákọ̀ọ́kọ́ bọ́ sí at what point ìkórìtà wo lẹ consider pé kéèyàn máa múyàn ṣeré wá extreme pé ó ti le jù torí a mọ̀ wípé ẹ̀yin nìkan kọ́ lẹ̀ ń ṣiṣẹ́ yìí èrò ti pọ̀ lẹ́nu ẹ̀ àwọn èèyàn kan dẹ̀ wà tẹ́ pé lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ mo rí pé ó dà pé ẹ̀mìkan náà àwọn Trinity guy tí wọ́n ti tó lọ ẹ̀wọ̀n ráńpẹ́ kan dé àbí tó wà ní àgọ́ ọlọ́pàá at what point torí nígbà tí mo kà àwọn comment sections yìí àwọn èèyàn ní park ẹ̀ wá extreme kíní kan at what point ní káwọn akẹgbẹ́ yín kí wọ́n máa fi ìlà sí. Ní ọ̀rọ̀ Trinity yẹn jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwọn tó ń ṣerú iṣẹ́ wa fún iṣẹ́ amúniṣeré tí gbogbo àgbáyé mọ̀ sí prank yìí. Ẹ̀kọ́ tí mo rí kọ́ nípa ọ̀rọ̀ Trinity guy òun ni wípé gbogbo nǹkan kọ́ ni èèyàn máa ń ṣe torí pé ó fẹ́ pa àwọn èèyàn lẹ́rìn. Mo sọ̀rọ̀ kan síwájú wípé àwọn nǹkan kan míì wà tó jẹ́ wípé tí Ọlọ́run bá fún ẹ láǹfààní àti ṣe o máa ṣe tán bọ̀ o ní fi sí online. Mo ti sọ síwájú wípé mo lè ṣiṣẹ́ 5 kó jẹ́ pé nínú 5 yẹn ọ̀yọ̀ kan ni mo máa rí post ńbẹ̀ eléyìí tó kù tí mo bá fi sí online ìjọba máa pè mí pé nǹkan tó ṣe a máa fi ẹ́ jófin. So nǹkan tí èmi ń rí sí àárín yẹn ni wípé iṣẹ́ tó bá ti ń di iṣẹ́ underage káwọn tó ń jẹ́ prankster kọ́ máa ṣe ìjọba tètè máa ń reason àwọn màtá yẹn wọ́n tètè máa ń gbérú ọ̀rọ̀ yẹn sórí gan wọ́n dẹ̀ máa ń like ìjọba máa ń like kí wọ́n fi ẹni tí gbogbo àgbáyé bá mọ̀ kan fi jófin a lè jẹ́ ẹ̀kọ́ fún àwọn tó ń bọ̀ pé ìwọ tó bá tún dérú pò yìí o. n ta ti fi ẹni tẹ́ ń wò níwájú ṣe yìí. ìwọ náà máa go through ẹ̀. So kò dáa ká máa lo ẹni tí ò ti wọ tó ti kojú òṣùwọ̀n 18 years ká máa fi ṣiṣẹ́ kò dáa nǹkan àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì àgbàlagbà tá a ti rí pé wọ́n ti wà ní old age kò dáa náà ó lè fa ìpalẹ̀mọ́ kíákíá ó lè fa ìpalẹ̀mọ́ kíákíá ìyẹn náà ò dáa ẹni tá a bá fẹ́ mú ṣeré ọkàn wa gan máa sọ fún wa wípé bẹ́ẹ̀ ni ṣe wà yìí nsìn ẹmú kìíní ìwọ́fẹ́ jábọ̀ ẹmú kìíní kò sí nǹkan tó hangi. láyé ti jẹ bí irú kan tí mo ṣe yẹn sìn wà tẹ́ ẹ bá mu ṣe mọ̀ pé kò ń ṣe kan tó go extreme kò lè jẹ́ kí at least ẹ ti kọ́kọ́ gbẹ̀mí yẹn sáré náà pé kìíní yẹn fẹ́ jábọ̀ á ti ṣe báyìí so ṣe mọ̀ pé kì í ṣe kan tó lè pa yín lára báyìí. lóòótọ́. bọ̀ kí wá ní pé ọkọ yín nǹkan báyìí ń ṣe kẹ máa kiri girigiri bọ̀ kán máa sọ fún yín lẹ́sẹ̀kẹsẹ̀ kẹ wá débi bẹ̀ yẹn sìn kó lọ́ mọ̀ yẹ kárí láburú bẹ́ẹ̀ ṣe ń lọ lọ́nà yẹn tí nǹkan burú bá ṣẹlẹ̀ sọ́ta yín kọ́ ṣe pé nǹkan báyẹn ti go extreme jù so kò sí iyì tó ti wà nínú ká fẹ́ mú èèyàn ṣeré ẹsẹ̀kẹsẹ̀ tá a ti mú ẹ ṣeré yẹn ni ká ti declare pé eré là ń ṣe. eré là ń ṣe tọ́ lákòótán ìbéèrè tó final ẹ̀yin lẹ kọ́kọ́ interview dádì Mohbad nígbà tí Mohbad ṣaláìsí mo dẹ̀ rí pé ọ̀pọ̀lọpọ̀ òkò náà ń lẹ̀bà yẹn ó pọ̀. báwo ni ọ̀rọ̀ yẹn ṣe jẹ́ láàrin yẹn
ṣé ìdí nǹkan tẹ́ lọ ṣe lẹ fi múlẹ̀ yẹn pé ẹ fẹ́ lọ mọ bí ọ̀rọ̀ ṣe rí lára wọn àbókọ̀ bọ́ sásìkò. Ọjọ́ burúkú ìsùnbomi ni. Another day. Ó lọ fà o ṣe rí gbogbo àwọn tó ń jìyà mo fi opportunity yìí ń bẹ̀ yín pé kẹjọ kẹ má bínú ìyà tẹ́ ẹ jẹ o. Wọ́n ná wa lọ́jọ́ yẹn sá. Wọ́n náà yẹn. Ọjọ́ yẹn le gan o but ìdí tí mo fi lọ bẹ̀ ni pé number one Mohbad jẹ́ ọmọ àdúgbò mi. Ní Kòròdú bẹ́ẹ̀. Ní Kòròdú ń bí. Ó jẹ́ èèyàn kan tó jẹ́ wípé nígbà tí ó ti sí kankan a lè má mọ́ra wa one on one but ṣé mọ̀ èèyàn mẹ́ni tọ́lọ̀ máa padà gbógo fún. Lóòótọ́. Ó lè jẹ́ neighbor ẹ̀yin tẹ́ ẹ̀jọ́ ń sọ̀rọ̀ but tó bá ti dókè relationship wo lè fẹ́ jọ ní. Wàá gbà fún náà ni. So ikú ẹ̀ jẹ́ nǹkan tó jẹ́ pé ó dùn mí gan. Ní ọjọ́ tí wọ́n sọ pé Mohbad kú níwájú Ọlọ́run àti ènìyàn ṣọ́ọ̀ṣì ni mo wà ní ìgbélé. Ìgbélé mi kù ọjọ́ kan ni wọ́n sọ pé Mohbad ṣaláìsí. Ṣé mọ̀ pé ẹni téèyàn ò bá mọ̀ ó yàtọ̀ sí ẹni téèyàn mọ̀. Mo wá bẹ olùṣọ́ yẹn pé ẹ jọ̀ọ́ sà mo gbọ́dọ̀ lọ síbi mo gbọ́dọ̀ lọ síbi òkú ọ̀rẹ́ mi yìí. Ẹ̀yin kúrò lábẹ́ ààbò. Ẹ wo ibi tán ti cover ẹ̀yin. Mo mọ̀ ọ́n ló jẹ́ kí n jìyà yẹn. Ó ló jẹ́ kí experience ni o. Ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín ni. Ó lè fọ́ ní ìsinmi ni o. Ọ̀rọ̀ ni o. Ẹ jẹ́ má bínú mo fẹ́ yà bàrà síbì kan. Ẹ má bínú. Ọ̀rọ̀ kan wòlíì àgbà tó wà ní Ìbàdàn yẹn. Ajéwọlé ọmọ ìlú kan ni wá. We are from the same Ìjẹ̀dá Ìjẹ̀ṣà. The same local government orí adé local government ìlú kan Ìjẹ̀dá ni wá. Ẹ wá wo nǹkan tó ṣẹlẹ̀ ń sìn pé ẹ̀gbọ́n yẹn ìṣẹ̀lẹ̀ kan máa ń ṣẹlẹ̀ sí àwa tó jẹ́ comedian tó jẹ́ pé audience ò kì í mọ̀ tó dẹ̀ jẹ́ pé ìṣẹ̀lẹ̀ burúkú ńlá ni. Ó sọ̀rọ̀ kan ní interview lọ́jọ́ kan ó ní wípé òun lọ sí show that is live stage performance. Ó dàbí ìyàwó ẹ̀ bí ọmọ kan ó ṣaláìsí ó ní òun gbé ọmọ yẹn sínú mọ́tò òun dẹ̀ ṣe kí ni òun gun orí stage lọ òun láti ṣe iṣẹ́ tó ń gbà. Ṣe get the point mi. So abẹ́ ààbò tí mo wà yẹn náà mo gbọ́dọ̀ lọ bẹ̀ yẹn láti fi ẹ̀hónú hàn. Ẹ understand àsọmọ àdúgbò nǹkan tó gbé mi débẹ̀ lọ́jọ́ yẹn nìyẹn. Bí mo ṣe débẹ̀ ṣe mọ̀ pé mi ń ṣe ojú ni mímì kì í ṣàmọ̀ fọlọ́kọ. Àtọ̀rẹ́ o àti gbogbo ó jí bàbá ó jí bàbá àwọn tó ń pè mí ló jí bàbá ń pè mí ló jí bàbá àwọn tó pè mí ní Tọ́pẹ́ ń pè mí Tọ́pẹ́. Kí ni kan iṣẹ́ tọ́mọ yìí ń ṣe lélẹ́yìn náà. Mo béèrè pé dádì ńkọ́ wọ́n ní wọ́n wà níbi báyìí báyìí. Lẹ́yìn ìgbà tá a sin òkú yẹn tán because mo wà ń bẹ̀ nígbà tí òkú yẹn wà tí wọ́n gbé òkú yẹn dé tán ṣe everything ìgbà tán sin òkú tán àwọn ní lọ bèrè ọ̀rọ̀ lọ́wọ́ dádì náà mo ní kí ni mo fẹ́ bi wọ́n. Wọ́n ní pé wá tiẹ̀ bí wọ́n pé kí ló ṣẹlẹ̀ gan báwo ló ṣe jẹ́ because mo mọ̀ pé Mohbad ìjẹta ó wá sí Kòròdú ó ṣe gbá. So gbogbo ọ̀rọ̀ yẹn ó ń circulate lórí mi tíyàn bá dẹ̀ sọ nǹkan fún mi màá kọ́ digest ẹ̀ pé tí mo bá lọ ṣe tí ó bá lọ di gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ ńkọ́. Ta ni mo fẹ́ pè mi tí mi ò léèyàn tó yẹ pọ́ lọ́wọ́n ọba mo ní. Gbogbo ọlọ́pàá kọ́ ló léèyàn gbogbo sójà kọ́ ló léèyàn ó lè jẹ́ ìjọba kó má mọ anybody I'm telling you ó lè jẹ́ government workers kó má mọ anybody kó jámọ́ kankan kó má jámọ́ anything láwùjọ. Ní ìléyàn náà kí mo fẹ́ lọ ṣe mo ṣáà débẹ̀ mo kí dáàdi ẹ̀ káàsán sà ẹ̀ ṣe kíní kan àyàkú ọ̀rọ̀ èèyàn àṣegbá yes sir tí ẹ bá mind mo kọ́kọ́ béèrè kí n tó interview. Okay. Tí ẹ bá mind sir ṣé mo lè ṣe interview fún yín. Àwọn èèyàn ti wá bá mi o ṣe understand but báwọn èèyàn ṣe bá mi yẹn kọ́ ni mo ṣe gbé phone mo ṣe gbé kámẹ́rà pé àti mic kí n lọ interview wọn rárá. Ẹ béèrè àṣẹ lọ́wọ́ wọn. Mo kọ́kọ́ béèrè nǹkan tí àwa fi máa ń jàre nìyẹn tọ́rọ̀ bá dọ̀rọ̀ court. Ó ti yé yín mo kọ́kọ́ béèrè pé àdáde ẹ̀jọ́ tí ẹ bá mind ẹjọ́ ṣé mo lè ṣe interview ṣé mo lè ṣe gbá. Àwọn èèyàn náà ti kọ́kọ́ ń sọ fún wọn ẹnìkan ti kọ́kọ́ gbẹnu mi sọ̀rọ̀ fún wọn náà kó tó di pé èmi náà wá sọ̀rọ̀ pé ẹni báyìí fẹ́ ṣe nǹkan báyìí ṣe kó ṣe. Bàbá yẹn dẹ̀ wò pé kò sí wàhálà. Ẹni tó bá súnmọ́ bàbá yẹn ló máa mọ̀ pé láìfù bàbá yẹn kò le láìfù wọn ò le wọn ò múlé ayé le wọ́n dẹ̀ fẹ́ kí gbogbo everybody débẹ̀ that is nǹkan tí everybody mọ̀ wọ́n sí ládùúgbò nìyẹn wọ́n fẹ́ kí anybody débẹ̀ that is àtọ́ ọmọ náà fi gòkè. So wọ́n dẹ̀ ní okay no problem mo dẹ̀ set camera mo gbé phone mo gbé sí wọn lẹ́nu wọ́n sọ̀rọ̀ kí ni mo post kí ni yìí fún tán. Ní àtijọ́ tí mo ti ń post iṣẹ́ mo ti níṣẹ́ tó go extreme jù yẹn lọ o lẹ́yìn ìgbà yẹn o
iṣẹ́ yẹn ni iṣẹ́ àkọ́kọ́ tí mo kọ́kọ́ post tó ní 200,000 views within 30 minutes kò ṣe 1 hour o. 30 minutes. 30 minutes 200,000 views 1 hour 1 million views. mi ò nírú eré mo wá wò pé ṣé Facebook ò ní gba page lọ́wọ́ mi báyìí ṣé TikTok ò ní gba báyìí ṣé IG ò ní gba bẹ́ẹ̀ ni àwọn blogger ti peak wọ́n bá ń bá mi sọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ mi tó jẹ́ tó ń mọ̀ mi àtẹ́lẹ̀ tí ó mọ̀ everybody bẹ̀rẹ̀ sí ń ṣépè fún mi bá mi sọ̀rọ̀ bú mi ní comment section Yaba left gbogbo blogger gbé mo wá wò báyìí pé kí ni mo fẹ́ ṣe mo bá bọ́ sí live video mo bá explain I just dey explain no evidence. You go explain tire no evidence. I just dey explain no evidence. Mo wá ní òkè gbàtọ́rọ̀ ti rí báyìí ẹ jẹ́ kí n fi yókù lẹ̀ mo dẹ̀ pé ọ̀gá mi pé sà nǹkan báyìí àwọn làwọn ti rí bọ̀ kò sí kankan but kí n fi full stop sí no kọ́gá mi tó sọ pé kí n fi full stop sí mo ṣe àwọn investigation kọ̀ọ̀kan nípa ọ̀rọ̀ yẹn ibẹ̀ ni mo ti mọ̀ pé investigation tí mo ṣe yẹn ọ̀rọ̀ àṣírí ni láàrin mi àtàwọn ọ̀gá mi kì í ṣe nǹkan tí ó jẹ́ tuntun sí gbogbo àgbáyé pé Mohbad ló lọ́mọ kì í ṣe kinní kan nǹkan tí mo kẹ̀ ṣe nìyẹn kì í ṣe pé bóyá ọ̀rọ̀ kan tí gbogbo ayé ò ti mọ̀ kì í ṣe secret pé Mohbad ló lọ́mọ yẹn Wùmí ló bí Ìkòròdú náà ti meet àtìgbà tó Mohbad ló ti ń fẹ́ látọdún báyìí kó tó di pé ó di celeb yẹn pé normal thing tí gbogbo ayé ti mọ̀ ni kì í ṣàṣírí mọ́. bí gbogbo ayé ò tiẹ̀ mọ̀ àwọn èèyàn kan mọ̀. So Mohbad ló ṣe kinní kan ló ṣe gbá kan mo ní ó ti lọ ṣe understand so àṣírí tèmi bọ́gà mi sọ pé kí n tẹ stop nípa iṣẹ́ yẹn báyìí. ẹ hangi ẹ sí bẹ́ẹ̀ ni. àbẹ̀ ni ó dàbí player tó hangi búùtù ni bẹ́ẹ̀ ni mo hangi ẹ sí. ẹ wàá sọ búùtù mọ́ lẹ́yìn ìgbà yẹn. mi ò gbá bọ́ọ̀lù mọ́ o. tọ́ ẹ wá jẹ́ ká wo bí ẹ máa ṣe ń solicit for funds lórí page yín táwọn èèyàn máa ń dá sí yín and all those things. ṣé àti ever rí ibi téèyàn kan ti sọ wípé àbóyá ẹ̀yin lè náwó yẹn fúnra yín tí kinní yẹn ò ṣáà lọ déédéé pé ìṣàwọn ẹlòmíà fi pé ìwọ tó ń solicit fund gan ṣé wọ́n kan ò ní ìdí help tá bá fún 1 million pé kó lọ fi tún tàwọn ẹlòmíì ṣe ṣé ìwọ kọ́ ló máa ná 900,000 nù ẹ̀ ṣé irú ẹ̀ṣẹ̀ lè rí ṣọwọ́ accuse yín bẹ̀rẹ̀. kò sẹ́ni tó sọ̀rọ̀ orú ọ̀rọ̀ báyẹn sí mi rí o kò sí audience tó sọ̀rọ̀ ọ̀rọ̀ báyẹn sí mi rí because mo máa ń wẹ ẹ máa ń wẹ kankan mo máa ń yán kankan ni tí mo bá fẹ́ ṣe reality fún yàn tí èèyàn bá gbé ṣòro wá bá mi gbogbo ìṣòro kọ́kọ́ lèèyàn máa ń pòsì online àwọn ìṣòro kan wà tó jẹ́ pé what is your problem o fẹ́ ṣe operation 300,000 200,000 150 ṣé èèyàn mo fẹ́ gbé fáwọn èèyàn ni màá ní òkè ẹ má wọrí ẹgbà ẹ lọ sọ̀tì ẹ má dẹ̀ sọ fún anybody pé mo ti wá sí bíbá ẹ get the point mi so àwọn ìṣòro tá a máa ń sábà fi sọ online àwọn ìṣòro tó jẹ́ pé apá tí yín ní kankan bíi 21 million 20 something million tá a mọ̀ pàgbára ò lè gbé. ìṣòro ní lóòótọ́ 21 million tó bá ti ń kọjá 3 4 ó ti di ìṣòro ó ti di community ìṣòro. ní àti ọ̀dọ̀ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ AK Media Studios tí wọ́n ṣe agbátẹrù àti onígbọ̀wọ́ ètò Oyinmomo wọ́n ní kò ní dáká gbé sójà wá pé ká má fi nǹkan hà kọlọ́pàá má wàá kó everybody high. ọlọ́pàá máa kẹ́ anybody o. látòrí ayọ̀ lọ ti máa bẹ̀rẹ̀ ọlọ́run dẹ̀ ṣe pé kò lára náà lọ títí ká má máa fi ayọ̀ lu àwa tó kù láti jẹ pankẹ́rẹ́ fáwa tó kù ẹ̀yà state àmọ́ ọlọ́run ní jẹ́ àkọjá ààyè wa ẹgbẹ́ mọ̀ pé mo máa sọ ìwé tí wọ́n bá ti pè é sí wọn á dá sí o tí wọ́n bá ti fi lọ èṣù ọ̀nà wọ́n ní ká gbé ẹ̀bùn ráńpẹ́ ìfín pé ẹ ṣé adúpẹ́ o. báwo ni mo ṣe fẹ́ dúpẹ́ báyìí ṣé èèyàn lè forí dúpẹ́. kí ló ṣe wá tààjò. ẹ rán mi létí orin yẹn. orin èwo ṣé èyí tẹ fẹ́ kọ. it's just a prank. èmi kọ́ dẹ̀ fẹ́ gbé fún yín ní èkó ṣé Tàìlà Ọmọwúrà ni àbí tí ní sọ̀rọ̀. mo dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Oyinmomo oyin ò ní tọ́nú ọ̀rọ̀ wa gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá nílé lóko oyin ò ní tọ́nú ọ̀rọ̀ yín ibi tí ẹ̀yin náà ń fi ojú àánú sí ẹ máa rí gbà mo dúpẹ́ lọ́wọ́ iṣẹ́ Oyinmomo tó ń ṣe adúrú eléyìí fún wa látọjọ́ tí mo ti ń jáde ẹ̀bùn tó báyìí mi ò gbà rí. iléeṣẹ́ Oyinmomo yà mí lẹ́nu ẹ̀jọ̀ ṣé mo lè jó sẹ́bùn mo lè gbẹ́bùn ìdání kí n jó. ayé gbà yín. kódà ẹ̀jẹ̀ ìgbé dání kí n jó. kẹrẹsìn àti iná lẹ̀ ń dúró àbí ìlú lẹ̀ ń wá. ẹ̀yin náà máa dìde jó àjọ máa jó ni kọ́ fún wa lórin díẹ̀. orin wo lẹ fẹ́. kọ́ fún wa lápàlà. àpàlà Àyìnlá Ọmọwúrà ni àbí Haruna Ṣọlá. ẹ fún wa lárúnà Ṣọlá. Haruna Ṣọlá bàbá ni àbọ́mọ. ẹ lè fún wa ní bàbá.
ká fún yín bàbá tá bá mú bàbá volume kí ni ká fún yín. Bàbá yẹ ti ń gbé mi lọ fà. ẹ̀yin tó ṣe fún àgbẹ̀ mi ó dáadáa. So mo dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Oyinmomo fún ẹ̀bùn kékeré ẹ̀bùn ńlá fẹ́ẹ̀bùn ńlá tó gbé fún mi o. Eléré pa ni mí, mo lákèrè pa púpọ̀. Ẹ̀bùn yín tóbi púpọ̀, mo rí iléeṣẹ́ yóò ní jóná o. Ọwọ́ yín máa lọ sókè o. Gbogbo àdáwọ́lé yín máa yọrí sí ire o. Gbogbo nǹkan tí iléeṣẹ́ ìwà ń wá ní dáadáa ló máa tẹ̀ wọ́n lọ́wọ́. Wọ́n tiẹ̀ tún gbé mi wá is a prank. It's just a prank. It's just a prank. But the prayer is not a prank, it's real. It's real. That one is real. Lọ́la ọ̀la wàlá kúwàtà ìlàbí ilé azí ṣeun gan. Àmín. Ẹgbẹ́ gbẹ́bùn mi sẹ́gbẹ́ mi kọ́ máa gbé lọ. Tọ́tọ́ bá tún gbé lọ, it's a prank. Ẹ̀rọ bá dẹni tó ń gbé. Ẹ̀yin wọn lórí ètò léni ẹ̀ mo lérò pé bẹ́mi náà ṣe jẹ̀gbádùn ẹ̀ lẹ́yìn náà ṣe ṣe kíni lẹ́yìn náà ṣe jẹ̀gbádùn ẹ̀. Ó jí bàbá la gbé wa ọ̀rọ̀ dẹ́pọ̀. Irú ẹ̀yin tẹ́ bá ṣe ń bá wa ní àkókò ẹ ṣe kíni ẹ kò rí wáyé díẹ̀ kẹ́ lè mú láti ìbẹ̀rẹ̀ kó lè yé yín yékéyéké. Lóòótọ́ kò ṣe gbogbo eré lèèyàn máa ń ṣe. Kọ́lọ̀ má yẹ ká ṣeré tó máa gbé wa dọ́gbà ẹ̀wọ̀n ká má ṣeré tó máa gbé wa dọ́ hospital. Wọ́n á ní eré dẹ̀ ló ń ṣe o ó dẹ̀ dòótọ́ mẹ́lòmíì lọ́wọ́ àṣìta ìbọn kò ní bá wa o. Ẹjọ́ tá a wà mọ́wọ́ tá a mẹsẹ̀ wọn ò ní fi prank wa ọ̀dẹ́bí tán máa ní ó yá wa lọ fi aṣọ péńpé roko ọba wo. Orúkọ tèmi Oyípadà Olúwadámilọ́lá Ọmọbanírẹ́. Bọ́dá Tọ́pẹ́ owó tẹ̀lé máa fún mi ńkọ́? It's just a prank o. It's not a prank. Ṣé mú tó kì í wá it's not a prank. Mo serious jẹ́ kí n ṣe transfer ẹjọ́ lórí ètò yìí owó tí mo fẹ́ fún wọn lóòótọ́ ó lè kéré o ní mo fẹ́ fi support iléeṣẹ́ Oyinmomo ni ó lè kéré bet ẹjọ́ ṣé mo lè gba fóònù mi lọ́wọ́ ọmọọṣẹ́ mi. Lọ́wọ́ ta ni a sì máa ṣe tán ìyẹn má wọrí ṣe bó owó ni. Màá fún yín ní owó and owó yẹn máa fi ṣe nǹkan rí. Àmín. Ẹ béèrè pé èlò ni. Bí èlò ni 1-2. 1-2 kẹ̀ irọ́ 50 naira ni o. Ó dàbọ̀. Ẹ lọ bá ẹ ṣe wọlé àbí. Oyinmomo.